Ìtàn Ìṣọ̀lá Òyénúsì apá karùn-ún. Lẹ́yìn tí wọ́n ti mú Ìṣọ̀lá Òyénúsì tí wọ́n wá sí Èkó, gbogbo ọ̀nà tí àwọn ọlọ́pàá mọ̀ ni wọ́n fi ń wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, ṣùgbọ́n ó ṣọkùnrin kò jẹ́ wí kinní kan. Àfi nígbà tí wọ́n jẹ́wọ́ fún un pé gbogbo àwọn ọmọ ẹ̀ làwọn ti mú un, pé wọ́n sì ti kà tí wọ́n sì dárúkọ gbogbo wọn fún un. Nígbà náà lòun náà mọ̀ pé afẹ́fẹ́ ti fẹ́, a ti rí fùrọ̀ adìyẹ wà yìí, kò síbì kan tí adìyẹ inú àgò tún fẹ́ sá lọ. Ló bá béèrè fún nǹkan fàájì, làwọn ọlọ́pàá bá fún un ní gbogbo ohun tó ń fẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọtí, ọ̀pọ̀lọpọ̀ sìgá ni wọ́n bá tẹ̀ sí fàájì rẹpẹtẹ. Nígbà náà lòun náà tẹnu bọ̀rọ̀, ó sì fẹnu ara ẹ̀ sọ báyìí pé ọdún 1965 ni mo lè sọ pé mo sọ olè jíjà di iṣẹ́ gan, tó ṣe pé n kò ní iṣẹ́ míì mọ́. Nínú oṣù kejì ọdún náà ni mo rántí dáadáa. Olè àkọ́kọ́ tí mo kọ́kọ́ digun jà, Ìkòròdú road ni mo ti jà á ní Pangrove. Ilé òyìnbó kan báyìí láti lọ jalè náà, bó tilẹ̀ jẹ́ pé a kò rí nǹkan gidi kan mú kúrò níbẹ̀. Àwa 5 la lọ ṣiṣẹ́ yẹn. Èmi, George Ghana tó wà lájégúnlẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, Lẹ́gbàá tó ń ṣẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́, Henshaw Bassey tó náà wà lẹ́kọ̀ọ́ àti Black Henshaw tí mi ò mọ ibi tí yẹn wà báyìí. Olè kejì tí mo tún lọ jà nínú oṣù kẹta ọdún nìyẹn ní 1965 yìí kan náà. Stationery stores Àpápá la lọ. Owó tá a rí níbẹ̀ yẹn 140 pọ́ùn, 1,400 pounds ni. Àwa tí a lọ síbẹ̀ yẹn rèé, èmi fúnra mi, Wìlí, òun máa wà lẹ́kọ̀ọ́ báyìí tàbí kó wà lówìrì. Patrick Òdùdùkà, ìyẹn ti kú, ẹ̀yin náà lẹ yìnbọn pa. Kàrímù ló wa mọ́tò níjọ́ yẹn, òun wà nígboro Èkó níbí. Àtọ̀rẹ́ mi Olú ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí nítorí pé ó jalè náà ni wọ́n ṣe mú un. Èmi nìkan ni wọ́n rí mú níbi olè tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ẹ̀wọ̀n ọdún 2 ni wọ́n fi mí sí. Èmi náà ni mo plan robbery ńlá kan tá a ṣe, tá a sì fọ́ Standard Bank tó wà lẹ́kọ̀ọ́ ní Yakubu Gowon Street nínú oṣù karùn-ún ọdún 1967. Àwa 4 péré la ṣiṣẹ́ yẹn. Èmi, Effiong tó wà nínú iṣẹ́ sọ́jà báyìí, Làṣẹ tó jẹ́ ẹ̀gbọ́n mi tó ti kú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn, àti Ṣàngó láti Ìlaró, òun náà ti kú báyìí o. Àwa tá a ṣiṣẹ́ yẹn nìyí, 14,000 owó pọ́ùn lówó tí a rí gbé ní báǹkì yẹn. Títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá kò mọ̀ pé àwa la ṣiṣẹ́ yẹn. Àwọn míì ni wọ́n ń lé kiri. Olè tí mo jà ní Maiduguri, àwọn ọlọ́pàá kò mọ̀ pé èmi ni. Ní Maiduguri rest house nínú oṣù kẹwàá ọdún 1969, èmi àtọkùnrin kan tó ń jẹ́ Amadi, a tún máa ń pè ní Hausa man, èmi ẹ̀ lájọ jalè yẹn. Owó tá a rí níbẹ̀ yẹn jẹ́ 350 pọ́ùn, ìyẹn 450 owó pọ́ùn, 2,850 pounds. Àwa méjì náà la dẹ̀pin. Lóṣù kínní ọdún 1970, mo já mọ́tò Peugeot kan gbà. Ọ̀gbẹ́ni tó ń jẹ́ Robinson ló wá bá mi ní Empire Hotel nídìí òro. Òun ló sọ fún mi pé òun ní ọ̀rẹ́ kan tó fẹ́ ra mọ́tò Peugeot tuntun, ó dẹ̀ máa san owó ẹ̀ ní káàṣì ni. Bí ó bá ṣe pé mo lè rí mọ́tò kan kí n jí gbé wá fún un. Nígbà tí Robinson bá mi sọ̀rọ̀ yẹn, kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi rárá. Ara mi gbẹ̀ kan ni mo bá sọ fún un pé kó wá pàdé mi láago 10 alẹ́. Bó ṣe jáde nìyẹn, ó di Sùúrùlérè. Nígbà tọ́lọ́run máa bá mi ṣe, mo pàdé mọ́tò Peugeot kan ní James Robertson Street ní Sùúrùlérè níbẹ̀. Èèyàn dúdú kan ló ń wá, ìyẹn kò tiẹ̀ jẹ́ kí n yìnbọn ọwọ́ mi. Ó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò yẹn lórí eré ni mo bá gbé e lọ. Àwọn ọlọ́pàá ò dẹ̀ rí mi. Ní dédé aago 10 tí mo dá fún Robinson, mo wa mọ́tò Peugeot tuntun dé Empire Hotel ni mo bá ju kọ́kọ́rọ́ sí i. Inú ẹ̀ dùn. Ó ní kí n jẹ́ ká lọ síbi tọ́mọ Kàlàbá tó fẹ́ ra mọ́tò dé sí. Nígbà tá a sì débẹ̀, ìyẹn fún wa ní 50 pọ́ùn, 50 pounds. Ó ní òun kò lówó lọ́wọ́, òun máa fún wa ní 400 pọ́ùn, 400 pounds tó kù láàárọ̀ ọjọ́ kejì. Bí mi ò ṣe rí wọn mọ́ nìyẹn o. Mo wá Robinson lọ sílé ẹ̀ ní Bàrígà,
wọ́n ló ti kó jáde, bẹ́ẹ̀ ni kò fún mi ní báláǹsì owó yẹn títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Nínú oṣù karùn-ún ọdún 1970 ọjọ́ 23 oṣù náà ni èmi àtàwọn ọmọ ẹgbẹ́ mi lọ digunjalè lápápá. Ilé tẹ́tẹ́ kan báyìí tó wà nínú Casino Hotel ní Àpápá láti lọ ká wọn mọ́ láàrin òru. Lọ́jọ́ tá à ń lọ ṣiṣẹ́ yẹn, a fẹ́ já mọ́tò kan gbà, ìyẹn mọ́tò tí a fẹ́ lọ lò láti fi ṣe operation náà. A fẹ́ já mọ́tò yẹn gbà lópòpónà Alhaji Masha ní Sùúrùlérè. Níbi tí a ti ń gba mọ́tò yẹn, ṣe ni mo ṣèṣe yin ọmọ ẹgbẹ́ mi kan níbọn, ìyẹn Apollos. Ẹni tó ni mọ́tò ni mo fẹ́ yìnbọn fún o, ṣùgbọ́n Apollos ni ìbọn tí mo yìn bá. Ṣùgbọ́n a gba mọ́tò yẹn o. Mọ́tò náà ni mo fi gbé Apollos lọ sílé ọ̀rẹ́ ẹ̀ kan tó ń jẹ́ Bàṣẹ́pò ní Sùúrùlérè kí yẹn lè máa tọ́jú ẹ̀. Lẹ́yìn tá a ti gbé Apollos lọ, àwa mẹ́ta tó kù bá kọrí sí ọ̀nà ibẹ̀. Èmi, Ese àti Jimmy la jọ lọ. Jimmy ló ń wa mọ́tò. Èmi gbé ìbọn machine gun mi lọ́wọ́. Mo fún Ese ní ìbọn rìfọ́fà mi pé kí òun náà mú dání. Bí a ti wọ inú hòtẹ́ẹ̀lì yẹn tí a da ìbọn bolẹ̀, gbogbo àwọn èèyàn dojú bolẹ̀ ni. Àfi àwọn tí wọ́n ráàyè sá jáde. Kí á ládẹ̀ tí kó gbogbo owó tó wà níbẹ̀ la bá sá wọnú mọ́tò wa padà. À ń lọ ní tiwa. Ọlọ́run ló mọ bí àwọn ọlọ́pàá ṣe tètè débẹ̀ yẹn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí lé wa lọ nìyẹn. Wọ́n lé wa títí tá a fi sọ mọ́tò wa mọ́ òpó iná ní Ìgànmú. Níbẹ̀ láti sá jáde tí a fi mọ́tò àti ìbọn sílẹ̀. A kò tún kó gbogbo owó tá a gbà tán pátápátá. Bí a ṣe pín owó yẹn nìyí. Èmi gẹ́gẹ́ bí kọ̀mándà, mo mú 1,000 pounds. Mo fún Ese ní 600 pounds. Mo dẹ̀ fún Jimmy ní 500 pounds. Mo wá mú pọ́ùn 45 láti lọ fún àwọn tí wọ́n gbé iṣẹ́ náà fún wa. Àwọn tí wọ́n gbé iṣẹ́ yẹn fún wa ní Apollos, Ọ̀gbẹ́ni Lucky àti Sunday Nweke tí wọ́n ń pè ní Ọlọ́run ṣògo. Títí di mo ṣe ń wí yìí, àwọn ọlọ́pàá kò mọ̀ pé àwa la jalè yẹn o. Mò ń ka orúkọ àwọn méjì kan tí wọ́n mú tí wọ́n ń bá wọn ṣẹjọ́. Bóyá wọ́n tiẹ̀ ti dájọ́ ikú fún wọn báyìí. Bẹ́ẹ̀ èmi kọ̀mándà tí mo ṣáájú àwọn tó lọ jalè yẹn rèé o. Wọn ò dẹ̀rẹ́ nìkankan mú nínú wa. Èmi ni mo pa bọ́ọ̀ kan báyìí tí wọ́n ń pariwo lórí rédíò nígbà yẹn pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti England. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ yẹn kò sí owó kankan lọ́wọ́ mi rárá. Kò tiẹ̀ sówó kankan tí ọmọ bọ́ọ̀ lè ná. Ìyẹn ló jẹ́ kí n sọ fún Jimmy pé kó jẹ́ ká jáde. Àwa méjì pé náà la ṣiṣẹ́ yẹn, èmi àti Jimmy. Bí a ṣe ń lọ báyìí tí a já sí àdúgbò Bọ̀dé Thomas nítòsí Adéran Ògúnsọ̀yà. Bí mo ṣe rí bọ́ọ̀ yẹn tó ń wa mọ́tò ẹ̀bọ̀ nìyẹn, Peugeot tuntun 404. Òun nìkan ni mo kọ́kọ́ rò pé ó wà nínú mọ́tò yẹn. Ìgbà tá a débẹ̀ ni mo tó rí i pé ọmọbìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́. Bí mo ṣe double cross ẹ̀ pé kó dúró nìyẹn o, ó fẹ́ máa ṣagídí. Èmi ò mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni. Mo rò pé alágídí kan ni. Bí mo ṣe gbébọn fún un nìyẹn. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ nínú mọ́tò yẹn fò bọ́ sílẹ̀. Ó sá kó tó kó wọ inú ilé kan báyìí. Làwa bá wọ́ bọ́ọ̀ yẹn sílẹ̀, a gbé mọ́tò lọ ní tiwa. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo rẹ̀ lórí rédíò ni mo tó mọ̀ pé Òṣìṣànyà lórúkọ ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ dé láti London ni. Wọ́n dẹ̀ ń sọ pé ìbọn tí mo yìn fún ló pa. Mi ò mọ̀ pé ó máa kú ná. Ó dùn mí. Ohun tó lè jẹ́ kó dùn mí ni pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó tó ti lọ kàwé ni. Jimmy ni mo ní kó lọ ta mọ́tò yẹn. Òun ló gbé e lọ sílùú wọn ní Ìjẹ̀bú Igbó. Ó lọ tà fún máàlù kan níbẹ̀. Ìyẹn rà á lọ́wọ́ wa ní 100 pounds, 80 pounds. Àwọn ọlọ́pàá CID kò jẹ́ ká sí mi. Àfìgbà tí wọ́n rí mọ́tò yẹn gbà lọ́wọ́ ẹni tó rà á ní Ìjẹ̀bú Igbó. Mo rò pé ìyẹn ló kà fún wọn tó dẹ̀ dárúkọ Jimmy. Bí wọ́n ṣe lọ mú Jimmy nìyẹn o. Bí mo ṣe ń wí, ó wà ní Ìkòyí báyìí tó ń dúró de ìdájọ́. Bóyá ni kò jẹ́ ẹjọ́ rọ́bìrì ni wọ́n máa dá fóun náà. Lẹ́yìn iṣẹ́ yìí ni mo tún lọ sí Ìbàdàn fúngbà díẹ̀ tí mo tún ń bá iṣẹ́ ajé mi lọ. Tí mo bá wà lÉkòó tí mo bá ń ṣiṣẹ́, ọ̀tọ̀ làwọn ẹgbẹ́ mi tí mo máa ń lò lÉkòó. Tí mo bá lè lọ sí Western State, ọ̀tọ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ mi níbẹ̀ yẹn. Àwọn ọmọ Èkó ni mo máa ń lò fún iṣẹ́ Èkó. Àwọn ọmọ West ni mo dẹ̀ máa ń lò fún iṣẹ́ West. Àwọn ọmọ ẹgbẹ́ mi lÉkòó ni Ògbólúman, Apollos, Henshaw, Osai pẹ̀lú Adé tó máa ń wa mọ́tò. Bí iṣẹ́ bá jẹ́ èyí tó le gan-an, mo tún máa ń wá àwọn ọmọ míì sí. Bó bá jẹ́ Ìbàdàn ni, àwọn tí wọ́n ti tẹ̀sán síbẹ̀ ní Fẹ́mi, Dan Blocker, Láti àti Balewa. Nígbà tí mo dé Ìbàdàn, iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ iṣẹ́ ńlá ní ilé kan tí a lọ fọ́ ní Ring Road. Níbẹ̀ la ti pa bọ̀bọ́ kan tí wọ́n ń pè ní Suara Sọ̀bọ́. Nínú oṣù kọkànlá ọdún 1970 ni. Òru la lọ síbẹ̀. Àwọn tí a sì jọ lọ ní èmi fúnra mi,
George Ghana tó wà lẹ́kọ̀ọ́ bí mo ṣe ń sọ yìí, Fẹ́mi tóun náà tún wà lẹ́kọ̀ọ́, Balewa tó wà ní omi tó wojú ní Ìnáléndé nìbàdàn, Láti tó wà ní ọgbà ẹ̀wọ̀n Agodi báyìí, down blocker àlòkù sọ́jà kan tá a jọ ń ṣiṣẹ́, òun náà wà lọ́gbà ẹ̀wọ̀n ní Kwara báyìí, wọ́n ló wà nínú àwọn tí wọ́n fìbọn já owó kan gbà. Iṣẹ́ tá a ṣe nìbàdàn yìí, Balewa ló gbé wá o. Balewa ló sọ pé òun gbọ́ pé owó ńlá kan 50,000 owó pọ́ùn £50,000 ó wà nílé Suara Sọ̀bọ. Ohun tó jẹ́ ká lọ sílé ẹ̀ nìyẹn. Ìgbà tá a débẹ̀ lóru tí a fà á jáde tí a béèrè títí tó ní kò sówó lọ́wọ́ òun, a rò pé irọ́ ló ń pa ni, ìyẹn la ṣe yìnbọn pa. Ẹsẹ̀kẹsẹ̀ ló ti kú. Àwọn ọlọ́pàá kò mọ̀ pé àwa la ṣẹ́ yẹn o. Títí di bí mo ṣe ń sọ yìí, wọn kò rí ẹnì kankan mú nínú àwa tí a pa Suara Sọ̀bọ. Ọ̀tọ̀ làwọn tí wọ́n mú tí wọ́n dẹ̀ ń pariwo wọn, tí wọ́n ń kó àńkọ̀bù sí wọn lẹ́sẹ̀ káàkiri, tí wọ́n ní àwọn ni wọ́n pa Suara. Bẹ́ẹ̀ èmi àtàwọn boys mi la ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ kan tí Balewa tún mú wá ló jẹ́ olè kejì tí mo tún darí ẹ̀ nìbàdàn. Lọ́jọ́ tí Balewa mú iṣẹ́ yẹn wá, owó dá lọ́wọ́ mi gan-an ni, mi ò ní owó kankan lọ́wọ́ rárá. Bí Balewa ṣe dé tó ní òun ti gbọ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kó táyà rẹpẹtẹ kan dé sí ilé ńlá kan ní Fẹ́lẹ́lẹ̀ nìbàdàn níbẹ̀. Èmi tí kò sí owó kankan lọ́wọ́ ẹ̀, níṣe ni mo sáré kó àwọn boys mi jọ bá a ṣe lọ sí ibi ilé táyà yẹn nìyẹn. Gbogbo ẹ̀ pátá la kó lọ. Ọlọ́run dẹ̀ ṣe, kò sí ẹni tó kú níbẹ̀. Ẹnìkan péré ló farapa níbi tá a ti lọ ṣiṣẹ́ yẹn, nítorí kò sí ẹnìkankan tó yọjú láti dí wa lọ́wọ́. Àwọn ìbọn tí mò ń lò, machine gun 7 ni mo ní, mo dẹ̀ ní revolver 2, mo dẹ̀ tún ní pistol 2. Ṣùgbọ́n machine gun yẹn ló máa ń wù mí láti gbé jáde. Ọwọ́ ọkùnrin sọ́jà kan báyìí ni mo ti máa ń ra ìbọn mi. Frederick lórúkọ ẹ̀, ọmọ Midwest ni, òun ló máa ń jí ìbọn wá tà fún mi. Èmi ò mọ ibi tó ń gbé o, mi ò dẹ̀ mọ inú ọgbà àwọn sọ́jà tó ti máa ń ṣiṣẹ́ nítorí mi ò béèrè. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá wá ta ìbọn fún mi, a máa ní líìfù lòún wà, òun kò ní pẹ́ padà lọ. Ọmọ Ìgbò kan ló jẹ́ kí n mọ̀, Williams lórúkọ ìyẹn. Látìgbà tí mo dẹ̀ ti mọ̀, òun ló ń ta gbogbo ìbọn mi fún mi. Olè tá a lọ jà ní Wahum, ìyẹn náà ni iṣẹ́ tí mo ṣe gbẹ̀yìn lẹ́kọ̀ọ́. Mi ò sì tún ṣiṣẹ́ míì títí táwọn ọlọ́pàá fi wá mú mi o. Bẹ́ẹ̀ ni Òyénúsì ṣe kà bòròbòrò fún àwọn ọlọ́pàá nígbà tí wọ́n tẹ́ ẹ sí fàájì rẹpẹtẹ. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Ẹ máa retí ìparí ìtàn Òyénúsì láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ìwádìí wọ̀nyí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.